ẹ kú àmójúbà ohun àmẹ́tígbà èmi Káyọ̀dé ọmọ Àjàó olóòtú ètò Àgbà wá búra. Gbogbo wa pátápátá mo kí o bá a bá sọ̀rọ̀ nípa Àgbà wá búra lórí ètò yìí ìgbà tí ń gbéra wá débẹ̀ à ń sọ̀rọ̀ nípa àwọn àlọ́ onírúurú àwọn àlọ́ tá a máa ń pa nígbà tá a wà ní kékeré nínú òṣùpá tí ìyá àgbà máa ń pa fún wa àbí bàbá àgbà ní bá máa ń pa fún wa ńlá ni a múra wa rántí bí ìyá àgbà bí bàbá àgbà bá wí pé mo sumí ràbàtà mo fi wé ràbàtà bò kí ni o ta ló mọ̀ nínú ilé ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ ṣẹ́yìn mọ̀ bẹ́ẹ̀ bá mọ̀ ẹ fìdáhùn yín sínú fọ́nrán yìí sínú comment section fọ́nrán yìí ká lè bá gbéra wa débẹ̀ ní ká lè bá àtúnfi ránra wa létí ní ọ̀pọ̀lọpọ̀ ló ti gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ kẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ayé òde òní àwọn jésì nowadays wọn ò rántí ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ ṣerú nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ mọ́ ẹ̀já mọ̀ kọ́ra wa Yorùbá ò ní mẹ́rí o àṣà Yorùbá ò dẹ̀ ní parun bẹ́yìn bá mọ̀ bẹ́ẹ̀ bá rántí ẹ fìdáhùn yín sínú comment section fọ́nrán yìí kárí aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dólódì lẹ́yìn ara wa o ẹ ṣeun bí ewé ojú ọ̀nà.